kí wa ẹ̀yin wa tí ẹ tún wò mí, mo kí wa pé àtúkù ọjọ́ tòní. Orúkọ tèmi yí padà, Ọmọbọ̀rọ̀wọ́ ọ̀nà ni èmi ń jẹ́. A ṣì wà lórí ọ̀rọ̀ Sharia law lé tí wọ́n ń gbé bọ̀ ní ìlú Ọ̀yọ́. Ṣáájú ọ̀pọ̀lọpọ̀ wa a ń ṣe mistake pé mùsùlùmí ni mí, kí ló dé television. Àwọn ìbéèrè kan wà bí kí n sọ pé àwọn kan wà tí mo fẹ́ dá lóhùn, pàápàá jùlọ àwọn tí àjọ jẹ́ ẹbí tí mo rí èèyàn kan nu wọn tó pè mí pẹ̀lú ọ̀rọ̀ tó bá mi sọ wípé ẹ ṣe mistake sir, àmọ́ kì í ṣe ọ̀rọ̀ ní màá ti padà sọ tí màá yànnà náà fáwọn èèyàn tí wọ́n á gbọ́. Àmọ́ a lè gbà kí Sharia law kó wà nílẹ̀ Yorùbá nítorí pé ilẹ̀ Yorùbá ò kì í ṣe ilẹ̀ fún Muslim. Kò dẹ̀ sínú constitution Nàìjíríà wípé mùsùlùmí ilẹ̀ Yorùbá o wọ́n gbọ́dọ̀ dá ní court of law tí wọ́n lọ́tọ̀. We are on the same system of government. Ìyẹn bẹ́ẹ̀. Àti pé ọ̀rọ̀ Sharia law yìí kì í sọ̀rọ̀ ní ibi tí ò ti yé wa ni wípé tá a bá dijú kí ẹni burúkú kọjá, ẹni rí náà máa kọjá mọ́, ilé a sì máa dọ́pọ̀lọpọ̀ wàhálà sílẹ̀. In tí mo fẹ́ sọ ń bẹ̀ ni wípé ọ̀rọ̀ Sharia law tá à ń sọ yìí kò lè wáyé nílẹ̀ Yorùbá, ìkọ̀kọ̀ gbà yẹn gbọ́, àfi tá a bá jà lógun lókun. Mo dẹ̀ tuntun sọ lẹ́ẹ̀kan sí i, ní ọjọ́ tí irú ogun bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀, mo ṣe tá àti fi ẹ̀mí mi lélẹ̀ fún ìran Yorùbá than Muslim. That is clear. Ìran Yorùbá ni mí kí n tó rí pé mo wá gba ẹ̀sìn. Ẹ̀sìn tá a sì gba tá a pè lẹ́sìn Islam yìí, tá a bá wà dáadáa, aburú tó wà ń bẹ̀ pọ̀. Ṣùgbọ́n torí pé kéwú Arabic ni wọ́n fi kọ́, kò jẹ́ ká lè rí n tó wà ń bẹ̀ dáadáa. Ṣùgbọ́n àwa kan ti rí, àti rí kì í sọ̀rọ̀ ní. Ṣé ẹ rí Tinubu ló fẹ́ ta ìran Yorùbá fún àwọn Fúlàní torí pé ilẹ̀ Haúsá ni Sharia law wà. Ṣùgbọ́n ọ̀rọ̀ Sharia law kì í sọ̀rọ̀ ní, whistleblower ó ní ọ̀rọ̀ Sharia law òun ló jẹ́. Àkọ́kọ́ ni wípé ní April 8, 2022 òun náà ni ọ̀rọ̀ Sharia law ló ti jáde torí pé ìpinnu Tinubu ni pé tóun bá wọlé ó promise àwọn Fúlàní pé òun ò make sure pé Sharia law wà established across the length and breadth of Nigeria. Wọ́n dẹ̀ mọ iṣẹ́ nígbà yẹn pé yóò kọ́ bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá, nígbà tí wọ́n bá finish ilẹ̀ Yorùbá tán wọ́n wá kọrí sí ilẹ̀ àwọn Ìgbò. Wọ́n mọ̀ pé tó bá ti kárí nílẹ̀ Yorùbá yìí, àwọn Ìgbò yẹn náà ní choice, so wọ́n fẹ́ lo ilẹ̀ Yorùbá as a willing tools láti lè conquer àwọn south west ní ṣùgbọ́n sàmì south south ni, ṣùgbọ́n Ọlọ́run ọba Elédùmarè kò ní gbà fún wọn. Ṣé ẹni tó kọ́ ṣe whistleblower fún Sharia law ó náà ni Ọmọ́táyọ̀ Williams ní April 2022 ni máa ti sọ̀rọ̀ yìí, ògbóye sọ ó ní in exchange for northern vote láti lè ṣe pàṣípàrọ̀ fún àwọn ìran Haúsá lọ́hùn-ún láti dìbò. Tinubu pleads to the Supreme Council of Sharia to extend the reach of Sharia to southern states if elected. Wọ́n ní Tinubu ó bẹ̀bẹ̀, ó ṣèpinnu fún àwọn tí wọ́n ń ṣe alámòjútó Sharia law ní ilẹ̀ Haúsá wípé tí òun bá wọlé òun yóò rí wípé Sharia law yìí ó kárí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. With a Muslim ticket, Sharia law will be enacted and enforced in Southwest. Pẹ̀lú Muslim ticket tá a jọ ṣe yìí a ó rí wípé Sharia law á mú nípa lórí àwọn ìran ilẹ̀ Yorùbá starting from Ọ̀yọ́ and Ogun State. A ó bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn. Kì í sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ọdún méjì síbi tá a wáyé ni tí Tinubu ti ń náà sẹ́pẹ́ tí àìmọye plead tí Tinubu ti plead fún àwọn Fúlàní pé tóun bá wọlé òun yóò ṣe láti lè fi fọ́ wọn, tó sì jẹ́ wípé aburú òun náà ló jẹ́ fún ìran Yorùbá. Ọ̀rọ̀ òun náà lẹ́yìn náà wò lójú àwòrán yìí. Ṣé ẹni yìí tó jẹ́ whistleblower ní nǹkan bí ọdún méjì síbi tá a wà yìí, ṣé kò mọ ohun tó ń sọ ni? Ṣé wọn ò rí ni? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti rí, ṣùgbọ́n a ò kí kọbi ara sí wípé kó kàn wá. Then gọ́fúnà náà jáde, ìyẹn Mákindé, ó
òun náà sọ tiẹ̀. Ìwò pé ọ̀rọ̀ ṣàríà ni wọ́n tún gbé wọ ní Ọ̀yọ́, wọ́n sọ pé àwọn fẹ́ ní pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ ṣàríà court kìíní kankan. And I said, people may try, but for me, ní Ọ̀yọ́ State, our laws at the Constitution of Nigeria is what I swore to uphold, and if they are within the law, fine. But if they are not, they should expect that I will insist that the law must be followed. Then, so, they're using this opportunity to say to the people. Tẹ́ bá lọ wo orí tí Mákindé ti sọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n mọ̀ tó jẹ́ pé Fúlàní ni wọ́n o, ṣùgbọ́n wọ́n ń jẹ́ orúkọ Yorùbá nínú Islam. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń tako ìjọba, ni wọ́n ń tako, torí pé kò sí níbi tí ẹ ti establish sharia law lọ́dọ̀ tiyín, torí pé ẹ jẹ́ Muslim ni, kì í dẹ̀ ṣe gbogbo yín náà kọ́ ni Muslim. Ẹ wá nẹfẹ́ wá ṣe nílẹ̀ Yorùbá, kò ṣeé ṣe. Ṣé wá láwọn Yorùbá kan wà tí wọ́n tako àwa tá a sọ wípé kí sharia law má wáyé? Ọmọ àlè Yorùbá ni ẹ kì í sọmọkọ Yorùbá. Ọmọ àlè pọ́nbélé tí wọ́n bá ń wá original ọmọ àlè òní. Kí nìdí tí mo ṣe pè yín lọ́mọ àlè? Ẹ jẹ́ kọ́rọ̀ mi jẹ́ kó yé yín. Ṣé rí nígbà míì bàbá ló máa ń jẹ èso àjàrà, àwọn ọmọ lẹ́yìn máa ń kàn. Mo fẹ́ fi àsìkò yìí sọ wípé gbogbo àwa tá ń jìyà ogun tá a mọ̀ dí nínú ìdílé ibi tán ti bí wa ní, nínú ẹbí ni, tó yẹ pé ìyà ogun táwọn babalábàbá wa ti jẹ, tí wọ́n ti ṣe ìyẹ àwa ń jẹ, Ọlọ́run Olódùmarè yóò bá wa ká kúrò. Ọ̀pọ̀lọpọ̀ ló yẹ ká ti là, ká ti lu, ká ti jù báyìí lọ, ṣùgbọ́n ìyà ìmọ̀dí, ìyà tí a mọ ìpilẹ̀ṣẹ̀ òun lọ́pọ̀lọpọ̀ wa ń jẹ jù, olósìn máa bá yí ẹnì kọ̀ọ̀kan wa jẹ́. Because tó bá jẹ́ ẹbí mi, tó ò lè ronú, tó jẹ́ olólùfẹ́ mi, tó ò lè wò wípé kí ni ṣe point tí mi mú yìí, kí ni tí wọ́n náà rí ń bẹ̀. Ó kálukú ló ní different opinion. You have your entitled to your opinion. You can decide to be the slavery of Fulani forever. But nǹkan kan wà ń bẹ̀ ńlẹ̀ Yorùbá tí ò yé wa ni wípé as a Yorùbá man, as a typical Yorùbá man, you must love your Yorùbá first. Wà kọ́kọ́ love fún tá a mọ̀ sí your heritage. Wà kọ́kọ́ love fún tá a mọ̀ sí your source. Wà kọ́kọ́ love fún tá a mọ̀ sí your culture before any other religion. Mo máa ń ṣèwádìí, mo dẹ̀ máa ń rí fact nínú ìwádìí mi. Nínú àwọn ìwádìí kan tí mo ṣe tí ò lè jẹ́ kí n fi ìran Yorùbá lẹ̀ láíláí tí màá fi kú, tí ò sì lè jẹ́ kí n gbàbọ̀dé fún ìran Yorùbá láíláí tí màá fi kú, òun náà ni tó ṣẹlẹ̀ nílùú Ìlọrin. Tẹ́ bá wọ̀rọ̀ lù Ìlọrin dáadáa, according to Baba Akintoye, which is historian, ìran Yorùbá ló ní defence force tó pọ̀ jùlọ in the olden days, 1960, 1950. We have a strong defence force tó jẹ́ pé àwa làwọn òyìnbó rí kọ́ńkà. But kí ló ṣẹlẹ̀? Nígbà tí Àfọ̀njá ti dalẹ̀ Aláàfin of Ọ̀yọ́, tí àwọn Fúlàní sì ń kógun bọ̀ wá ja ìran Yorùbá, tó jẹ́ pé wọ́n padà parẹ́ nílùú Òṣogbo. We give kudos to the warrior of Ìbàdàn warrior fún akitiyan tí wọ́n take láàrin yẹn. Ṣé ẹ mọ̀ wípé nígbà tí àwọn Fúlàní yìí tí wọ́n padà dẹ̀yìn kọ Àfọ̀njá, ó yẹ kí ìran Yorùbá tẹ̀síwájú láti lè gba Àfọ̀njá kalẹ̀ ni pé a kì í rí ọmọ burúkú fẹ́kùn pa. Ṣùgbọ́n kí ni wọ́n ṣe? Wọ́n fi Àfọ̀njá lẹ̀ pẹ̀lú ìyẹ́ wípé ìwọ ló fà á, ìwọ náà mọ̀ dáràn. Wọ́n ṣe ni pé a kì í ní kọ́mọdé ó mọ̀ lọ sókè láńgbòdo tí irú ọmọ bẹ́ẹ̀ tó bá ti lè da inú gbogbo ibi tí wọ́n rán Àfọ̀njá ni. Àmọ́ lónìí, ṣé Àfọ̀njá nìkan ló ń jìyà lù Ìlọrin ni? Àbí gbogbo àwọn tí wọ́n wá bí lẹ́yìn Àfọ̀njá àtàwọn tí wọ́n tún bí lọ́la ní ìlú Ìlọrin ni wọ́n ń jìyà nítorí pé wọn ò mọwọ́, wọn ò mẹsẹ̀, wọ́n ń jìyà lọ.
a ní 14 local government ní ìlú Ìlọrin. Yorùbá kó 12 àbí 16, Yorùbá kó 12, àwọn Fúlàní kó 4. 4 yẹn wọ́n wà supersede ju 12 tí Yorùbá ní lọ, torí pé lára 4 yẹn òun náà ni Emir Ìlọrin wà. Ẹ wo ìyà tí Emir yìí tó fi ń jẹ ọba jẹba. Ẹ wo bí wọ́n ṣe ń claim pé Fúlàní ló ní Ìlọrin, wọ́n á sì ju local government 4 lọ. Bó kí ló ṣẹlẹ̀? Nítorí pé àìran Yorùbá a tètè jàjà wẹ̀yìn wò, a neglect Àfọ̀njá nígbà tí wàhálà dé àní kó máa dáràn. A ronú wípé tá a bá support Àfọ̀njá, tá a jẹ́ kó wọn ò gbé Àfọ̀njá lọ, kì í ṣe Àfọ̀njá la ràn lọ́wọ́, bí kì í ṣe pé a dáàbò bo ìran àti ìran tí ó mọ jáde látara Àfọ̀njá kí wọ́n mọ̀ tún wá padà wá jì sínú ọ̀fìn. Lónìí Àfọ̀njá ló jèso àjàrà. Gbogbo àwọn ẹbí àti àwọn ará tí wọn ò kì í sọmọ Àfọ̀njá gan, gbogbo pátá lẹ́yìn kan nílùú Ìlọrin lónìí. Àwọn náà dẹ̀ ń pariwo pé ìran Yorùbá làwọn, ìran Yorùbá làwọn, àmọ́ báwo la ṣe fẹ́ ṣe sí? Àwọn nǹkan wọ̀nyí ńlá gbọ́dọ̀ gbà. Tá a bá sọ wípé wọ́n ń gbé ṣẹ̀ríà lọ bọ̀ nìbàdàn lọ́yọ̀ọ́, ta ní kò kàn mí torí pé mo jọmọ Ọ̀ṣun. Ó ń bọ̀ lọ́ṣun náà, ó ń bọ̀ lọ́ṣun torí pé plan ìjọba ni láti tà wá fáwọn Fúlàní yìí. Ẹ ti rí orílẹ̀ tí ń rí yìí. This thing has happened since 2022 ni wọ́n ti predict ẹ̀, ni whistleblower ti blow ẹ̀. Kí wá ló wá mú wọ́n tó jẹ́bi tó jára tó ní mi ò mọ tí mò ń ṣe, wọ́n gan lọ́pọlọ ẹ kú ló mọ tó ń ṣe. Ìwọ ló nírònú, ìwọ ló ní àkàyè wípé a kì í ta ìrìn èèyàn nítorí religion. I've lived in Islamic country. This is my 10 years. I know exactly what is happening there. Wọn ò ta ìran wọn. No, pé mo jẹ́ àlẹ́ ààyè. Pé ń pè mí lálàájì ò sọ wípé kí n jọ pé kí ìran mi parẹ́ o. No, I would rather fight to die to protect my territory against Islam. Never. Kò lè ṣẹlẹ̀. Kò lè ṣẹlẹ̀ láíláí. Because kí ló dé táwa Yorùbá tá a fálù tá a ní lọ́wọ́, tá a fálù culture tiwa, tá a fálù èdè tiwa because of Western civilization, and we neglect all our beautiful name, we neglect all our beautiful religion. Máa fight Islam against Ọ̀ṣun. Máa fight Islam tó bá jẹ́ ọmọ burú. Máa fight Islam against Ìṣẹ̀ṣe. Máa fight Islam against Ọya, Ọbàtálá, Ṣàngó. I can never neglect these people. They are my source. Religion, Islam is just a borrowed religion. It is not. Kì í ṣe mi ni mo ní, wọ́n gbé wá fún mi ni. Where is my source? Níbo ni wọ́n ti bí mi? Omi wo ni wọ́n fi bí mi? So mi Fúlàní náà fi bí mi ni. Àbọ̀ mi Lárúbáwá. Wọ́n bí mi pẹ̀lú omi ilẹ̀ Yorùbá. Àwọn tí wọ́n dẹ̀ jáde láti ilẹ̀ Yorùbá, àwọn náà là ń sọ nípa àwọn Ìlọ̀rànmíyàn, l'Ọbàtálá, l'Ọ̀ṣun, l'Ọya, ní Ṣàngó, l'Èṣù. They are all servants of God. Olódùmarè tá ń pè. Ẹ sọ fún mi kí ló máa tẹríba fẹ́ nìkan. When my father, my mom is there, tó yẹ kí n máa tẹríba fún. Ọlọ́run tó rán rí pé àpẹẹrẹ gan bẹ lára àwọn òbí wa tá a kà kún ìgan lára wọn. Ìbọ́lọ̀ ló rán Mósè ṣẹ́ pé kó lọ kọ́ àwọn ọmọ Ísírẹ́lì kó lọ kó ẹrú tó ní kó lọ bá Fáráò náà jà. Kí ló dé tọ́lọ́run ò ṣe sọ fún Mósè pé bó ṣe ń lọ yá lọ ṣẹ́gun Fáráò náà gẹ́gẹ́ bí ìtàn tẹ́ máa mú wa. But no, Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀. Ohun tọ́lọ́run ṣe ni pé Fáráò náà gan ò rí agbára, àbí Mósè gan ò rí agbára àti káfa Fáráò náà. Kí ni Fáráò náà ṣe? Ó máa ń kúnlẹ̀ yóò gbóúnjẹ fún yẹ. Kò sọ pé àwọn kan wà tó yẹ pé tẹ́ bá ka Bíbélì yín àti ẹ rí pé ìran Yorùbá ni ló yẹ ká kọ́kọ́ gbé oríyìn fún ká tó gbóríyìn fẹ́sìn. Bó ṣe jẹ́ nìyẹn. So látàrí ìdí èyí, àṣírí ti tú wípé Tinubu ló fẹ́ mọ̀ọ́mọ̀ ta ìran Yorùbá nítorí ambition ẹ̀ láti become a president. Ó dẹ̀ promise wọn wípé tó ń bá jẹ president yìí o, òun yóò make sure pé Sharia law, Sharia court ó kárí gbogbo South West kó tó wá bọ́ sí South. Ṣùgbọ́n Ọlọ́run ọba ò ní fún wọn ṣe. Ìdí nìyí tí gọ́fúnà Ṣèyí Mákindé náà sọ pé no, kò sí London constitution. Eléyìí ò sì lè wáyé ní ìlú Ìbàdàn tàbí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Ohun tẹ́yìn náà bá tún rí sí ẹ jẹ́ ká gbọ́. Ṣé Sharia law sódà ńlẹ̀ Yorùbá, gbogbo tá à ń ṣe ńlẹ̀ Yorùbá àní lè ṣe mọ́ o. Ẹ rántí àwọn tá à ń ṣe tí múnú wá dùn tó yàtọ̀ sí àwọn elédè míì pàbó. Wọn alágbà lọ wa. Ṣé Sharia law ṣó yẹ ńlẹ̀ Yorùbá bí? Ṣé gbogbo wa ni Mùsùlùmí ni? Gbogbo wa kọ́ ni Mùsùlùmí. Gbogbo wa láti inú ilé kan jáde tó jẹ́ pé tí wọ́n ṣe ń bẹ̀ ó yàtọ̀ sí Islam pàmbélé. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́.
àdúrà wa yóò sì gbà ní agbára Ọlọ́run. A ní kú sí oko ẹ̀sìn ẹlẹ́sìn. Ọlọ́run yóò sì gba ìran Yorùbá kúrò lọ́wọ́ àjogún. Ẹ ṣé púpọ̀.